wọ́n ní ká wí fún ni ká tó dání, àgbàlagbà àjàkadì ni. Ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́, ìyẹn arọ tó bá gbọ́n. Gbajúmọ̀ olórin fújì ni Wàsíù Àlàbí Pasuma ti já ewé àkìwọ́wọ́ fún àwọn oníròyìn òfegè. Àwọn fáǹsì sọnù láti má fi orúkọ òun fa wàhálà tàbí jọ̀gbọ̀n lórí ẹ̀rọ ayélujára. Ó wá ní kẹ́nikẹ́ni má fi orúkọ òun jà tí wọ́n bá ní gbọ́nmi sí omi òtó pẹ̀lú akẹgbẹ́ òun nídìí iṣẹ́ fújì. Pasuma ní òun ò rán ẹnikẹ́ni láti bá akẹgbẹ́ òun jà rí, tí òun ò sì ní ṣe bẹ́ẹ̀ láéláé. Ṣùgbọ́n òun ti rí oríṣiríṣi nǹkan táwọn oníròyìn ẹ̀rọ ayélujára kọ pẹ̀lú orúkọ òun fún iṣẹ́ ibi wọn. Ó wá fún wọn níkìlọ̀ ìgbẹ̀yìn, èyí tó fi fà wọ́n létí wípé òun ò fẹ́ wàhálà o, kó má bàa di pé òun gbé wọn lọ sílé ẹjọ́. Pasuma fi kún ẹ̀ wípé oríṣiríṣi orin lòun ti gbé síta tóun ní. Ẹni tó bá jẹ́ olólùfẹ́ òun tòótọ́, kí wọ́n bá òun polongo orin òun ni o, dípò kí wọ́n máa fa wàhálà fún òun lórí ẹ̀rọ ayélujára. Kí lẹ rí sọ sóhun tí Pasuma sọ yìí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwí sí comment section. Ẹ jọ̀wọ́, ẹ like, kí ẹ share fídíò wa, kí ẹ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́, a mọ̀ lóore.